tó mo kí wa a kú ọjọ́ méjì bẹ́ẹ̀ ni a kú ọjọ́ mẹ́ta. Mo kí onílé bẹ́ẹ̀ ni mo kí àlejò, mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde. Mo kí wa pé a kú bí ojú ọjọ́ ṣe rí. Ọlọ́run Elédùmarè yóò kúkú máa dáàbò bò wá, yóò máa fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa lọ, yóò máa fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa bọ̀. Àní ṣìrìn o, àní jẹni tán wá láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní orúkọ ti tèmi, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì TV, ọmọ Gẹ̀ẹ́sì Agba and Cosmetics Production. Mo kí gbogbo wa pé a kú ọjọ́ méjì bẹ́ẹ̀ ni a kú ọjọ́ mẹ́ta. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń béèrè pé ó pẹ́ tí àwọn ti rí wa kẹ́yìn. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọ̀nà tó pọ̀ ni ò jẹ́ kí ọkùnrin ó lọ́mú, lílọ káàkiri àti àwọn iṣẹ́ tí ẹ gbé fún wa, òun náà ló fà á. Ọmọ Gẹ̀ẹ́sì TV a máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa eléyìí tó ti fẹ́ parun, tí a fẹ́ kí àwọn bàbá wa kí wọ́n gbé lọ kó má dàbí àwọn kan tí àwọn bàbá wa kan tí wọ́n ti gbé lọ tí kò padà wúlò mọ́. Ìdí nìyí tí a fi máa ń tọ̀ wọ́n lọ pé bàbá, ǹjẹ́ àṣírí kan wà tó dá yín lójú tí ẹ ti lò, tó dá yín lójú tí ẹ wò pé kíní ó yẹ kẹ́ ẹ fi sílẹ̀ fún àwa ọmọ yín? Ìgbà míì iṣẹ́ kékeré kọ́ o, ṣùgbọ́n à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwa ti kọ àwọn ọmọ Gẹ̀ẹ́sì TV tá a bá lọ, Ọlọ́run ní ká máa bójú àánú pàdé. Ó ti jẹ́ pé ìmọ̀ ń ná wa ní wàhálà díẹ̀, bẹ́ẹ̀ ni ìsì máa ń ná wa ní kíni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ pé àwọn ọmọ Gẹ̀ẹ́sì fans club pé tá a bá ti sọ fún wọn pé agbúrò nǹkan báyìí o, níbi báyìí a fẹ́ lọ, wọn ò ní gbogbo ohun tó bá jẹ mọ́ tí nǹkan yẹn tí ó fi jáde, ká jẹ́ káwọn gbọ́. Tá a bá yìí ti sọ fún wọn pé a ti fẹ́ máa lọ, wọn ò rè po owó epo ní, owó oúnjẹ ní. In fact, mo dúpẹ́ ní ọwọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tí ẹ fẹ́ kí àwọn kinní tí ẹ mọ yí nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa. Ṣé kí n sọ kinní kan? Kò sí ewé tí Ọlọ́run dá tí ò ní iṣẹ́ tí Ọlọ́run tí ò ní agbára kan tí Ọlọ́run fi fún, tí ò ní ìwòsàn kan tí Ọlọ́run fi fún, tí ò ní ọ̀nà tí a lè gbà lọ sí. Àkànrí wọn ní ẹ̀gbẹ̀gbẹ̀ ilé wa kò jẹ́ ká mọ̀. Eléyìí tá a bá mọ iṣẹ́ tí ń ṣe nìkan ló kù. So kò sí nǹkan tó wà tí ò ní, kò dẹ̀ sí ìṣòro tó wà tí ò sí solution o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ìtọ́jú sí ara ewé àtegbò. Ọlọ́run ló ní pé ká máa lò ó fún ìwúlò ara wa, má fi bà ti tèèyàn jẹ́. Òun ni àsìkò àti lọ àwẹ̀. Mo kí gbogbo àwa mùsùlùmí, bẹ́ẹ̀ ni mo kí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn kejì pé àwọn náà kú àti lọ àwẹ̀. Àtàwa àtẹ̀yìn àjọyọrí ní dáadáa. Ẹ̀mí wa yóò yọrí ẹ̀ láyọ̀ àtàlàfíà. Eléyìí tí ń bọ̀ wọn ní gbà lẹ́yìn wa àjọgbà náà ni lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Àṣírí tí mo wá mú wá lónìí, gbogbo onígbìyànjú tó ò bá tí ì ní àṣírí. Nígbà tí ẹnìkan ròyìn fún mi pé bàbá kan ń bẹ ní oko obì kan, bí bàbá yìí òun ti lọ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn rí nígbà kan, wọ́n wá fún un ní àṣírí náà pé nígbà tí gbogbo ẹ̀ dàrú, tí ò sí ọ̀nà àbáyọ, tí gbogbo nǹkan dàrú, òun wálé láti kíní ni, òun wá dé àti padà wá dogun, gbogbo nǹkan sáà ṣe, òun wá dẹni tí ọdún 4, 5, 6 lẹ́sìn sọ pé nǹkan sáré wálé. Ọlọ́run kó ṣàánú fún wa o. Àtogun lé àtogun ta, Ọlọ́run Elédùmarè yóò ṣẹ́gun fún wa. Wọ́n wá júwe bàbá yìí fún òun, wá lọ bẹ̀ ńgbà náà. Èló ni bàbá gbà? Bàbá gba sí 15,000 lọ ní bàbá gbà lọ́wọ́ pé bàbá ní sóòrì 15,000. Òun ò rí. Ó ní wọ́n bá fóun ní iṣẹ́ yìí. Òun wẹ̀ lẹ́ẹ̀kínní, òun wẹ̀ lẹ́ẹ̀kejì. Pé ibi tó gùn yẹn dédé ẹlẹ́ẹ̀kẹta tí òun ó padà wẹ àṣírí tí mò ń lọ́ṣẹ́ tí òun sọ yìí, òun jí lọ sọ́dọ̀ bàbá láàárọ̀ ọjọ́ kejì ní pé bàbá tí mo rí ni. Ó ní bàbá níta ni lójú náà lè wùrà wọn. Mo ń sọ kíní kan, bàbá mi kan ní máa ń sọ̀rọ̀ kan, gègé ayé wa. Wọ́n ní ọmọdé tó ti dé 100 ìlú, ẹ̀yin tèmi, kì í ṣẹgbẹ́ àgbàlagbà tó ti lọ 100 ọdún láyé o, tí ò kú olójú kan lọ o. Oògùn wà níbi tó wà. Mo máa ń sọ ẹni tí ń bá ti kí pé ẹ kú ojúmọ́ tó dá mi lóhùn, olóògùn ni, àfi tí ò bá rìn ní lánàá rẹ̀ lókun. Olóògùn ni. Gbogbo ẹni tí mo bá ti kí pé ẹ kú ojúmọ́ tó sì dá mi lóhùn, olóògùn ni nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni olóògùn ni o, ẹ má fojú di. Wọ́n lọ́mọdé lóògùn jàkadì. Ó ní ẹgbẹ́ wa bẹ́ẹ̀ ni ó fi bá jà. Ẹ dákun, tó bá jẹ́ pé bàbá tiẹ̀ ló ṣe fún kọ́. Mo ṣe bá gbogbo ọmọ Yorùbá o, mo ṣe bá àgbààgbà o, mo ṣe bá ọmọdé, mo ṣe bá fún gbogbo ajúnilọ́ o. Àṣírí ń bẹ ní ilẹ̀ Yorùbá,
bẹ́ẹ̀ ni tí ń jẹ́ dọ̀la ni o bẹ́ẹ̀ ni tí ń jẹ́ dọ̀la ibi tí kálukú bá rìn dé ńbẹ̀ náà ni ó ní ìmọ̀ nípa àṣírí mọ̀ mo gbèdì fẹ̀yìn ìyá o gbogbo ẹ̀yin àgbàlagbà pátápátá ńlẹ̀ Yorùbá gbogbo yín ni mo ṣèbà fún kí bá mi ṣe ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ o eléyìí tí mo fẹ́ sọ yìí ẹ má jẹ́ kó hun mí o ìṣúṣúṣú èé hun ọ̀bẹ o ẹ má jẹ́ kó hun mí o gbogbo ajá yìí hun ajá o kíkán àgbò gbọ́dọ̀ hun àgbò eléyìí tí mo fẹ́ sọ yìí ẹ má jẹ́ kó hun mí ẹ bá mi gbà kẹ́ ẹ bá mi tọ́jú ẹ̀ pamọ́ àṣírí inú ilé ni bẹ́ẹ̀ ni àṣírí inú ilé ni o ẹ tọ́jú ẹ̀ pamọ́ dáadáa kí lẹ bá mi wá ẹ bá mi wá egbò ọ̀pẹ lẹ́lọ́ bá mi wà tẹ́ bá ti wá egbò ọ̀pẹ yìí wọ́n ń pe olóǹtó kan ní olóǹtó onúlẹ̀ ìmọ̀ ń dán lára báyìí kì í lórí olóǹtó onúlẹ̀ yìí àti egbò ọ̀pẹ yìí ẹ máa gún dáadáa ẹ gún tí ó kúnná dáadáa ṣàwọn pé nǹkan wà tá a fi ń gún nǹkan ní ìsìn so tá a bá ti gún kínní tó kúnná dáadáa á wá ewé àgbàjújà ni bàbá pè bàbá ní ewé àgbàjújà àgbà èjújà bàbá kí ni ń jẹ́ ewé wo ní tún ń jẹ́ ewé àgbàjújà bàbá ní lóòótọ́ wọ́n fi hàn mí pé ewé tí ń jẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé kò yá àgbà lára láti já ewé àgbàjújà lè fẹ̀ tán bá ní nǹkan jù ṣe àgbàjújà pé kò yá àgbà lára láti já torí àwọn oníbèrè ni o ewé àti ìfun alábàáhùn la máa gún gbogbo ẹ̀pọ̀ àwa kò lọ́sẹ̀ ẹ̀mú alágbẹ̀dẹ ẹ bá ti dọ́dọ̀ alágbẹ̀dẹ ẹ̀mú alágbẹ̀dẹ yìí òun lẹ́ sọ fún pé èyí ó san iye tó bá fẹ́ tà fún ẹ bá mi fi rọ ìfúnpá wọ́n wàá fi rọ ìfúnpá tó bá ti wá fi rọ ìfúnpá ṣe rí ìfúnpá yìí òun lá kò tẹ́lẹ̀ igbá á wàá fi orí ikún sí láàrin á wàá kó ọṣẹ tá a gún yìí á kó lé lórí ẹjẹ́ á dè mọ́lẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta ẹni tó bá láyà kò tẹ́lẹ̀ sí kó wẹ̀ wò ìgbà tí bàbá yìí tí mo dọ́dọ̀ bàbá ní kí n padà wá káwọn tó lè fún mi níṣẹ́ yìí yìí ṣe àwọn bá mi ṣe táwọn bá mi ṣe yìí wà lọ́ọ́ lò yìí padà wá fáwọn lábọ̀ àwọn wà fún mi nídìí ẹ rí pé yẹn tó ń ṣe pé wọ́n ní yìí ṣe bàbá sọ fún mi iye báyìí ni ó parí ẹ̀ ó dáa kò sí wàhálà a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibẹ̀ náà mo ti mú fóònù pé hello alága wọ́n ní èèlò ni bàbá ní yóò parí ẹ̀ mú níye báyìí wọ́n ní ká tún ra lẹ́yìn nǹkan tá a ti mú lọ́wọ́ so àyànjú ẹ̀ oṣù tó tẹ̀lé mo padà lọ sọ́dọ̀ bàbá mo lọ gba iṣẹ́ tí mo rà fi sílẹ̀ fún yín ìwọ tó bá jó ní gbìyànjú tó o bá tí ní iṣẹ́ yìí lọ́wọ́ gbìyànjú kò ní lọ́wọ́ bí mo ṣe ṣàlàyé gbìyànjú kò ní lọ́wọ́ bí mo ṣe ṣàlàyé nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá o nílẹ̀ Yorùbá wa yìí àṣírí ń bẹ ń bẹ o àṣírí ń bẹ ń bẹ tó pamọ́ gidigidi gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé oore àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa òun náà ni kẹ́ ẹ kọ́kọ́ subscribe sí YouTube channel wa Ọmọ Gíẹ̀sì TV lẹ́yìn náà ẹ bá wa share program wa jẹ́ onígbìyànjú gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ jẹ́ onígbìyànjú pé nǹkan Ọlọ́run ní jẹ́ kó burú fún wa kò ní burú fún wa láṣẹ Ìdùmarè pé nǹkan ń dùn lénìí ta lọ́lọ́run bá ṣàdéhùn pé kò ní kú kò sí o kò sí ẹni tí Ọlọ́run bá ṣàdánwò pé òun ò ní dánwò kó lóògùn kó lówó kó gbóhun tó wù kó ní Ọlọ́run kò bọ́ ṣàdéhùn pé òun ò ní dán ọ wò ṣùgbọ́n àdúrà tá a máa gbà ní pé ọ̀dàkùn Ọlọ́run bí n sànábì dákun Ọlọ́run má dán mi wò torí ní ìlara tí ń gbàdánwò ẹ̀ sí ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú o so mọ̀ pé àwọn àdánwò kan wà tí ìsátọ̀dọ̀ Ọlọ́run ó gbàdúrà mi fẹ́ sọ̀rọ̀ lórí ibẹ̀ yẹn lọ títí ṣùgbọ́n jẹ́ onígbìyànjú kó sì máa fi àdúrà kó máa fi tì nídìí máa fi àdúrà kó máa fi kún ìgbìyànjú ẹ̀ ó ti ṣe kan kó dáhùn ó wá káwọ́ gbéra sórí tí wọ́n bá ṣe báyìí lásán ọ̀ ṣàfọ́fọ́tì ayé ò ní san yín nídìí o kò ní sẹ́mi náà nídìí o mo ṣe bá fún gbogbo ajúnilọ́ o ẹ má san mi nídìí o ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ o àṣírí tí mo fi sílẹ̀ yìí ẹni tó bá lò lẹ́ẹ̀mẹ́ta tó wẹ̀ ní ẹ̀mẹ́ta léra tí ò bá ti mú àbọ̀ wá
irọ́ tiẹ̀ ni irọ́ ni bó o lo ṣe rìn dé ìgbìyànjú wo lo ti ṣe tó fi lò ó tó ní iṣẹ́ ńlá ni lóòótọ́ ó kéré lójú sẹ́wọ̀n pé gbogbo nǹkan tá a kà á lẹ́hìn sẹ́ẹ̀ ti rí ó kéré lójú ṣùgbọ́n iṣẹ́ tó lágbára ni o béèrè bá dán wo ìwé ẹ̀ ó lọ kì í ṣe ti tẹnu iṣẹ́ tá a fọwọ́ sọ̀yà lé lórí ni ìwọ náà gbìyànjú ẹ̀ díẹ̀ ọmọkùnrin ò tó tún tẹ̀síwájú gbogbo ètò ti ṣe tí ò jẹun ó jẹ́ fẹ́lòmíì tí o bá wá lọ jókòó tẹ̀tẹ̀rẹ̀ tó dìde ńlẹ̀ pé kó o tún káràmásìkì sí gbà tí aburú kankan ò ní kàn wá kò ní kàn mí kò ní kàn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú 08061408254 WhatsApp nọ́mbà wa 09072793348 tẹ́ bá ní ìbéèrè lórí àwọn iṣẹ́ tá a ti fi sílẹ̀ lẹ́yìn kì í ṣe lórí eléyìí o tẹ́ bá ní ìbéèrè lórí àwọn iṣẹ́ tá a ti fi sílẹ̀ lẹ́yìn ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp a reply gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ mẹ́sẹ̀gì pé àárí kíní yín mú sọ̀rọ̀ kan GB WhatsApp ni mo ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ GB WhatsApp ni mo ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àmì òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mi rí ọ̀rọ̀ mi pẹ̀lú wọn mọ́ so ẹni tó bá pè mí tí mo wá ń béèrè tó wá ń rán mi létí tí mo wá ń béèrè tí ò yé mi ẹ dákun ẹ má bínú sẹ́mọ̀ bí èèyàn bá ti rí mẹ́sẹ̀gì yẹn ó wọ̀rọ̀ téèyàn ti jọ sọ lọ láti bí kíní báyìí WhatsApp GB WhatsApp ó daṣẹ́rú mo try láti login kò ṣeé ṣe sẹ́dẹ̀mọ̀ tẹ bá ti fi nọ́mbà yẹn login síbòmíì ẹ̀ ní rí gbogbo eléyìí tó ti lọ mọ́ n tó ṣẹlẹ̀ nìyẹn so ẹ dákun mo bẹ̀ gbogbo wa ẹ dákun ẹ̀yin tí a bá jọ ní ọ̀rọ̀ kan tàbí èkejì ẹ dákun ẹ mẹ́sẹ̀gì mi ẹ ṣe àìsí mi ní orí WhatsApp mi 08061408254 ẹ ṣe àìsí mi o kì í sì ti jọra ẹni lójú orí ìdọ̀bálẹ̀ mo wà ẹ má bínú ẹ dákun n tó ṣẹlẹ̀ òun nìyẹn tí mo fi lose contact ọ̀pọ̀lọpọ̀ tí mo fi lose àwọn ọ̀rọ̀ tá a jìjọ sọ sẹ́yìn ẹ dákun so tẹ́ bá wá bá mi sọ̀rọ̀ tí ó wá dàbí ìgbà pa sọ̀rọ̀ rí ẹ má bínú tẹ́ bá bá mi forward àwọn nǹkan yẹn padà màá rántí àwọn ọ̀rọ̀ tá a ti sọ ẹ dákun ẹ ṣàforíjì fún mi ẹ má bínú n tó fà á nìyẹn o so mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí akọ àtìlọ àwẹ̀ ẹ̀mí ó yọrí ẹ̀ nǹkan àwẹ̀ mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti fi nǹkan àwẹ̀ ránṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì fi ránṣẹ́ náà tẹ́ ń wò pé ẹ fi ránṣẹ́ ẹ má jẹ́ òpẹ́ àwẹ̀ ti ń lọ o àwẹ̀ ti ń lọ o ọmọ Gíẹ̀sì foundation àṣekínní wa tí lórúkọ ẹ̀yin ọmọ Gíẹ̀sì fans club la fi ṣe tí a ṣe káàkiri àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé o àdúrà wa yóò gbà láṣẹ Èdùmàrè ẹ má gbàgbé ọmọ Gíẹ̀sì TV ẹ fọ́lọ̀ wa ní Facebook Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò òun ni Facebook page wa ẹ bá wa fọ́lọ̀ wa o nǹkan àbílẹ̀ àwọn bàbá wa kò ní parun láṣẹ Èdùmàrè nǹkan bẹ́ńlẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ ni nǹkan bẹ́ńlẹ̀ Yorùbá Gbénga Adébóyè sọ̀rọ̀ kan ó ní òun ò tètè mọ̀ pé máa ń sáré ó ní ẹni tí wọn àbá lé kò ní sáré ẹni tí ò bá sì sáré ó ṣeé ṣe kó má tètè débi tí ń lọ kì í ṣeré gìrìgìrì báyìí o Ọlọ́run ó gbàdúrà wa.